Ah, ẹ káàsán, ẹ kú ọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú sànmọ́nì, ẹ kú ọjọ́gbọ́ bí ọwọ́ aṣọ. Mo tún dé sórí ètò Yorùbá Pọ́nbélé lẹ́ni àṣàmú nǹkan ni mò ń jẹ́ ká ilé ilé ìjìrì ọmọ àjìyá bí onígèrè. Ọkàn bá bí èjì lọ́wọ́ nítorí wọ́n ní wọ́n lójú orogún èjò lójú rẹ̀ ọ̀bẹ́ kìsì bẹ́kẹ́sẹ́ ọbẹ̀ wọlé alákìsà ọ̀ṣọ́wọ́ lórí gbàṣọ. Ọkàn ìyá rò pé wọ́n bí èjì ló wọlé tẹ̀yà wá àfijọ́ ọmọ tí gbàkúlẹ̀ ìyá ti gbàkú dọ̀bálẹ̀ bàbá. Wọ́n ní wọ́n lójú orogún èjò lójú ìyá ẹ̀ ọbẹ̀ kìsì bẹ́kẹ́sẹ́ ọbẹ̀ wọlé alákìsà ọ̀ṣọ́wọ́ lórí gbàṣọ. Kò yí kọ́ mọ̀ kò yẹ ẹ̀ṣọ́ ni mí ọmọ agbọ́n ọmọ ìgbọ̀n tó jù mẹ́ṣẹ lẹ́yìn ọ̀run tí ò jẹ́ ṣe Olúkòyí ó jùkọ́ ọmọ Olúkòyí dìde ogun ọba tó lọ owó ọkọ ọmọ Oníkòyí rí tọmọ Oníkòyí dì hàn. Lónìí lórí ètò Yorùbá Pọ́nbélé gẹ́gẹ́ mo ṣe sọ láti ràn ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá ní àǹfààní láti lọ sí orí ètò Masọ̀yìnbó lọ́nà kan àbí lọ́nà kejì. Ìgbà míì wọ́n máa béèrè àwọn orú nǹkan tó jọmọ́ báyìí ẹ jẹ́ ká jọ dá alárayá ká jọ wò. Mo ní bíi méje àbí mẹ́jọ ṣùgbọ́n bíi márùn-ún àbí mẹ́fà ní pátákó mi lè gbà lásìkò yìí ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bí tò lọ́nà. Ọ̀rọ̀ tàbí òwe Yorùbá tó ní ṣe pẹ̀lú ajá òní a máa gbé yẹ̀wò lórí ètò Yorùbá Pọ́nbélé wa lónìí. Àkọ́kọ́ tó kọ́kọ́ wá sí mi lórí ni à ń gún iyán ajá ń jó. Ó ṣeé ṣe kí òwe yìí níparí ṣùgbọ́n nǹkan tí ó kọ́kọ́ wá sí mi lórí nìyí nítorí pé ó ní ajá rèmí nínú. Èyí tó tẹ̀lé ohun tó jẹ́ lẹ́ẹ̀kejì ó ní èèyàn kò rí bí sùn ajá ń harun. Bí èèyàn ò bá tí ì rí bí sùn ajá ò gbọ́dọ̀ máa harun, èèyàn kọ́kọ́ sùn náà kájá ó tó harun. A ó rí ajá níbi eléyìí náà. Ajá kò kúkú ní rorò kó ṣọ́ ojúlé méjì, ó ti wù ká ajá rorò tó kò lè sọ ojúlé méjì. Èyí tó tún kàn ó ní àgbà ajá kì í ba ọjẹ́, ajá nìyí. Èyí tó tún tẹ̀lé ni ajá kì í gbó kí eyín rẹ̀ ó ká. Ìtumọ̀ ẹ̀ ni pé èmi ò wí tèmi ajá mi ò lè gbó kéyìn tèmi ká, a kì í sì pa ohùn mọ́ agogo lẹ́nu. Èyí tó tẹ̀lé ni bí ajá bá ń sínwín á mojú iná. Bí ajá bá ń ṣe kíni tó bá ń sínwín yóò mọ ojú iná. Èyí tó tún tẹ̀lé tí pátákó ò lè gbà ó ní ajá tí ó sọnù. Onígbọ́ fèrè ọlọ́dẹ èèyàn tó bá máa jùnù tó bá máa ṣiṣẹ́ wọ́n máa gbámọ̀ràn kò ní gbọ́. Àtẹ̀kọ́gbọ́n ajá ọ̀bẹ gé létí náà ó ń fi ọ̀bẹ pamọ́. Àtẹ̀yìnkọ́gbọ́n ajá ọ̀bẹ gé létí ó ń fẹ́ pamọ́. Ó yẹ ẹjá kájọ lọ sórí àwọn ẹjá tuntun wọn wí. À ń gún ajá ń jó, èèyàn kò rí ibi sùn ajá han oorun. Ajá kì í rorò kó ṣọ́ ojúlé méjì, ṣọ́ ojúlé méjì. Àgbà ajá kì í ba ọjẹ́, ajá kì í gbó kí eyín rẹ̀ ó ká. Bí ajá bá ń sínwín yóò mọ ojú iná. Àtẹ̀yìnkọ́gbọ́n ajá ọ̀bẹ gé létí tán ó ń fọ̀bẹ pamọ́. Èyí tó tẹ̀lé ni ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Mo tún rántí kan ọ̀rọ̀ náà ni èrò yàwá wò ni ajá ń gbó. Mo gbọ́ orin kan nígbà kan tó kọ lọ báyìí láì gbé olóògbé Síkírù Àyìndé Bàrístà ló kọrin náà. Wá wò ó èrò yàwá wò lájá ń gbó, wá wò ó èrò yàwá wò lájá ń gbó. Yìí ni wọ́n dá dúró tí wọ́n mọ̀ fò níṣe lọ́kùnrin nílò ọ̀rọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ odò, nílò lọ́kọ̀ọ̀kọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Àtàlẹ́ olóòjì rẹ̀ ń relé bàbá ẹ̀ lójú Olúyọ̀lé E8/58 ilé ajẹja Òjé Ìbàdàn ilé bàbá ni. Èmi ló bá jẹjà bí onígèrè ọmọ kò bẹ́jà nígèrè ó bá gèrè jẹ, ó bẹ́jà nígèrè ó tún gèrè ṣe. Ọmọ àjílé tí jóbi òwú kan bí òwú ọmọ ẹlòmíì. Ọmọ tá a rẹ́fọ̀ ni mi ọmọ ẹgbẹ̀jì òwú. Ọmọ òwú àwúnú ń pè ọmọ òwú lábẹ́ ń jọ ará òwú kì í kúkú rọ́rọ́ àwọn ìmẹ́nu kúrò nítòwú. Mo relé mi ẹjọ́ ẹ̀ṣẹ́ kò yí o, mo mi relé mi ọmọ ẹ̀ṣọ́ kò yí o, ó dàbọ̀.